Inú ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni inú wọn dùn gidigidi sí ìròyìn náà o, ní ìgbà tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Kábíyèsí Ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Kábíyèsí Ọba Olúgbọ́n ti ìlú Orílẹ̀-Ìgbọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọba Francis Àlàó, tí wọ́n ti ṣe ìkéde pé àwọn ti jọ fẹ́ gba ìmọ̀ pọ̀, àwọn jọ fẹ́ fìmọ̀ ṣọ̀kan láti wá ìrẹ́pọ̀, àlàáfíà àti ìṣọ̀kan láàrin gbogbo ọba tó wà ní ilẹ̀ Yorùbá fún ìtẹ̀síwájú àti ìlọsókè ilẹ̀ Yorùbá. Ẹ rántí pé ọ̀kan pàtàkì lára àwọn tó ń kọ àwọn ọmọ Yorùbá lóminú tó sì ń gbàgbọ́ pé ó ń fa ilẹ̀ Yorùbá sẹ́yìn, ó mà ní bí kò ṣe sí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ìjà èní lónìí ìjà lọ́la, táwọn ọmọ Yorùbá sì gbàgbọ́ pé bí àwọn ọba náà tó bá fi lè ṣera wọn lọ́kàn tí ò sí ìjà mọ́ láàrin wọn, tí ìfẹ́ sì wà láàrin wọn, níṣe ni gbogbo nǹkan tí Yorùbá fẹ́ ní dáadáa àti ìlọsíwájú pẹ̀lú ìtẹ̀síwájú yóò máa bọ́ sí wọn lọ́wọ́ ní ìrọ̀rùn. Ní báyìí, àdúrà táwọn ọmọ Yorùbá ń gbà tipẹ́ ó mà ti bọ́ sí báyìí o, pẹ̀lú bí Olúgbọ́n ti ìlú Orílẹ̀-Ìgbọ́n bó ṣe fi àtẹ̀jáde síta lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí pé òun àti Ọọ̀ni ti ṣèpàdé, àwọn sì ti gbèrò báyìí pé àwọn yóò máa parí ìjà kiri láàrin gbogbo ọba Yorùbá tó sì jẹ́ pé láti àsìkò ìlọ ìṣọ̀kan ni yóò wà láàrin àwọn. Inú àtẹ̀jáde tí Olúgbọ́n fi síta ló jẹ́ kó di mímọ̀ pé láìpẹ́ yìí tó ń ṣàbẹ̀wò sí kábíyèsí ní ìlú Ilé-Ifẹ̀ lórí ayẹyẹ 50 ọdún 50 years, ènìyàn ń jọ sọ̀rọ̀ pé kí àwọn jọ pamọ́ pọ̀ káwọn sì jọ máa wá àlàáfíà káàkiri ọ̀dọ̀ àwọn ọba Yorùbá. Olúgbọ́n Orílẹ̀-Ìgbọ́n wá jẹ́ kó di mímọ̀ pé ní ti ọ̀rọ̀ kan tó jà rìnrìn láìpẹ́ yìí níbi tí wọ́n ti ní Ọọ̀ni sọ pé lásìkò tó ń ṣàbẹ̀wò sí Olúwo ti ìlú Ìwó, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́ ti ìlú the first, níṣe ni kábíyèsí lé òun kúrò láàfin. Ó lọ́ọ̀ni sọ fún un pé òun kò sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé òun ò ṣàbẹ̀wò sí Olúwo rí láàfin, tó sì ní kí àwọn tó ń gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kiri ká dákẹ́ nítorí pé àwọn ò fẹ́ ìjà láàrin àwọn ọba Yorùbá mọ́. Kódà jẹ́ kó di mọ̀ pé àti Ọọ̀ni àti Olúwo àwọn yóò parí ìjà wọn, gbogbo ọba tó sì tún wà nílẹ̀ Yorùbá pátápátá ni làwọn yóò parí ìjà wọn láti rí Ọọ̀ni gẹ́gẹ́ bí adarí àti aṣíwájú, kí gbogbo wọn sì rí ara wọn bí ọmọ ìyá. Ó ní bí gbogbo eléyìí tó bá ti ṣẹlẹ̀ tí ìṣọ̀kan wà láàrin àwọn ọba, níṣe ni ètò ààbò àti ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ní àwọn yóò wá ìdàgbàsókè fún, tó sì ní gbogbo àwọn èèyàn àwọn lọ́balọ́ba làwọn yóò tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà láti jọ mú ìdàgbàsókè àti ìtẹ̀síwájú bá ilẹ̀ Yorùbá.